Kondisan. ẹ pẹ̀lẹ́ bàbá òyìnbó ọlọ́run ò ní bà nǹkan yín jẹ́ o ojú òde ní tì yín àṣírí yín ò ní tú láéláé whatever I does ẹ má bínú sí mi gbogbo èébú tí mo bu yín nígbà yẹn ẹ má bínú. àgbàlagbà mi máa bẹ tó ṣe pé ojú wípé ó dàgbà lójú lèyìn máa wò ó tí ẹlòmíín sì ń bẹ tó ṣe pé bó ṣe dúdú bójú rẹ̀ ṣe rí bíi nínà ń gúdù gàgà ní ọpọlọ rẹ̀ náà dúdú tí ò bá ojú ṣiṣẹ́ ẹlòmíín sì ń bẹ tó ṣe pé ọpọlọ rẹ̀ dáa tó ṣe wípé òní ò dáa. bọ̀ èmi gan ìwà rúdù sí yàn bẹ́ẹ̀ ṣe ń wọ̀ mí mi ò sọ̀rọ̀ sí àgbàlagbà rí àfi àgbàlagbà tọ́lọ́run bá sọ pé ìyá rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ẹ sá gbàgbé pé ẹ̀yin lẹ́yìn sápẹ̀mí tẹ́ wá bẹ̀ mí á gbádùn ara wa nípa àṣẹ mi ẹ̀ mọ̀ mí. bàbá òyìnbó bàbá Ìjẹ̀ṣà bàbá òyìnbó. wú ní gbogbo ọ̀rọ̀ yìí. mo mọ̀ yẹn pé wú ló bẹ̀rẹ̀ àmọ́ bí ọlọ́gbọ́n máa ń sọ̀rọ̀ nígbà mìíràn àwọn tí ó gbọ́n náà á máa fòye gbé mo fìyẹn lẹ̀. ṣe rí àsìkò tẹ́ ẹ pè mí padà yìí ẹ̀yin lẹ́nu sóríire jù láyé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wá bá mi báyìí tí wọ́n fẹ́ gbalé àwọn fresh tenant tó ṣe pé mo dẹ̀ ń sọ fún wa wípé owó ọdún mẹ́ta mẹ́rin wọ́n ní kì í ṣe problem. ìrẹ́ ò béèrè tó mú mi rán ni sí ẹ àwọn kan ni wọ́n fẹ́ gbin lọ̀ mí kírísítẹ́nì ni mí I am a good Christian kò yẹ kí n sọ àṣírí mi fún ẹ ṣùgbọ́n fundamentally màá sọ ẹni tó ní ojúlé mẹ́rin ra gọ́ọ̀fù èmi tí mo ní 20 ojúlé 20 mi ò ra nǹkan kan. wẹ̀dẹ́ ilé dá gbogbo eléyìí lẹ̀ tí o bá síjà láàrin èmi ni àìmọye àwọn tó ti kówó lé wá bá mi tó ṣe pé mo fọwọ́ kan tẹ̀ka ẹgbẹ́ mi ni pé kan wá ilé fún wọn láàrin ìgboro ọlọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́rin wọ́n sì tún bẹ́ẹ̀ ṣe ń bèèrè bẹ́ẹ̀ pé ṣé wọ́n lè rílé tí wọ́n lè rílé. má sọ kankan mọ́ kí ni àìmọye wọn tí mo ti darí lọ́bọ̀ míì tí mo ti kó lọ́bọ̀ míì tẹ́lẹ̀ gan. bàbá òyìnbó kò tí rí kí ló happen. bàtà ń jà tẹ́ sọ̀rọ̀ sí mi jọ yẹn tẹ́ bóyá iyó ni o bóyá nǹkan kan ni tẹ́ dọ̀rọ̀ lẹ̀. ó dáa jọ kí ni mo lè ṣe bẹ́ẹ̀ tí nǹkan fi flow. bàbá ẹ mọ̀ ti dàgbà kọjá kí ni pa yín lẹ́kùn báyìí kí ni ti ń ṣe yín gangan. kí á ti kà please bàbá òyìnbó help me mo fẹ́ ra ọkọ̀. irú ọkọ̀ wo gangan lẹ fẹ́ rà. gọ́ọ̀fù ni mo fẹ́ rà á worú máàlù tó kọ́lé síbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọ̀túnba lẹ́kẹ̀ bóyá sí àmà àná ló ṣe àbí kẹ̀kẹ́ tó dípò ṣe dáadáa ní tẹ́rìtì ẹ̀ ìyàwó ẹ̀ máa ń ṣe pure water ó máa ń fi mọ́tò ṣàkọ sí mi bó ń kọjá kò ní kí mi gbogbo nǹkan bọ̀tẹ̀mí ò kíá. gọ́ọ̀fù wa kéré ẹlẹ́dá gbogbo eléyìí ẹ bá ti rọkọ̀ gidi tó máa jẹ́lé lọ tẹ́lẹ̀ ẹ máa ra gọ́ọ̀fù lẹ́yìn tẹ́ bá tó ra gọ́ọ̀fù tán tẹ́ tó ń gun gàngàn ẹ tó ta ọkọ̀ ẹ má sunkún mọ́ tó bá yẹ pé gbogbo tẹ́ ẹ sọ yìí láàrin oṣù méjì mẹ́ta sísìn ni owó tí ìbá ti dọ́wọ́ yín ẹ bá tó ti máa ta ọkọ̀ mi ti máa bọ́rọ̀ yín dé. gọ́ọ̀fù ni mo fẹ́ olórí burúkú láńlọ́ọ̀dù àdúgbò mi yàrá mẹ́rin péré ló ní lọ́ra gọ́ọ̀fù onílẹ̀kùn méjì ṣùgbọ́n èmi ní 20 rooms mo fẹ́ ra onílẹ̀kùn mẹ́rin jọ̀ọ́ bàbá òyìnbó. ẹ má sunkún ẹ rọkọ ẹ ta ọkọ ń bí ẹ bọ́rọ̀ yín lọ yín gan. ẹ wo ẹ ká lọ. ẹ má ti jẹ tẹ̀lé ṣé rí agreement àkọ́kọ́ jọ ṣe tẹ́lẹ̀ ìwé ti tẹ́lẹ̀ ń dàbí ìgbà wèrè bá mú wèrè lóde tọmọ mu tí ó ti bàbá ń díjà alẹ̀ á ṣẹ̀ṣẹ̀ ṣe ìwé gidi ní báyìí. gbogbo tá a bá fẹ́ ṣe bí ìwé àti báírò ni. Ìjẹ̀ṣà ẹ ti rọkọ̀ gọ́ọ̀fù tẹ́ẹ̀rà yìí tó yí ó ní ọyẹ́ tí ó máa ní air condition tí ó máa tutù yín. gbogbo tó o bá ṣe àṣegbè ni. mo dánmọ Èdùmàrè lónìí gbogbo tí n bá ṣe lórí ilé àṣegbé àti gbogbo bí rẹ̀ tẹ́lẹ̀ tàkùtì bíi mọ́sálásí hùn. ṣé ojú mi ni òun wò yìí
mo sọ authoritatively and incorrigible ceremony ntí mo bá ẹ sọ báyìí gbogbo tó o bá ṣe lórí ọ̀rọ̀ ayé mi ifun mọ́sálásí èmi ni mo ta ilẹ̀ ẹbẹ̀ ni mo kọ́ ṣe tó bá wù ẹ́ àṣegbé ni bàbá òyìnbó ẹ lọ kọ sílẹ̀ Barry White ẹ lọ kọ sílẹ̀ ọjọ́ tí bá kọjá ń bàdàn àjọ máa sọmọ òyìnbó kọ́ máa sọ. ètò yìí náà wá ṣe ọ̀rọ̀ gidi ni o ẹbí sọ́kẹ̀ gbogbo ọgbà ní ìmọ̀ ara ilé ti gbé ẹ sọ fún mi pé mo di àṣegbó lónìí ọmọ èdè mari èsì ìdẹ́kù ẹ sì lu ọkọ̀ tó ju góòfù lọ ẹ̀lẹ́ bàbá tíyà bá ti pọ̀ jù náà yẹn gbé dànù. ọ̀tá mi. kóòkò.